má jẹ́ kí ó yẹ lẹ́nu pé à ń pè fún Bafédádúró. Kí ni ìdí tá a ṣe ń pè Bafédádúró? Ìdí tá a ṣe ń pè Bafédádúró kò ju pé a ti wo gbogbo ẹ̀ lọ́tún lósì, a ti rí gbogbo irọ́ tó ti pa fún wa. Wọ́n kó àwọn bàbá wa lẹ́rú, wọ́n kó àwọn ìyá wa lẹ́rú, wọ́n tún wá ń kó wa lẹ́rú ní 21st century. Ní gbogbo àgbáyé, ìlú kan tó ń pè Nàìjíríà ó wà backward. Kò ń ṣe pé torí ó wà backward, ilẹ̀ Yorùbá wà prosperous, ó wà successful, gbogbo nǹkan la ní níbẹ̀. Àmọ́ wọ́n kó wa papọ̀ mọ́ àwọn màálù, àwọn ẹranko, àwọn Fúlàní, àwọn tó jẹ́ pé àfìtọ̀ forí, àwọn tó jẹ́ pé wọ́n ní làákàyè kankan. Wá wo làákàyè táwa wá ní, ṣó wá da ká wà nínú ìlú yẹn? Ìdí tá a ṣe ń sọ pé jẹ́ ká jọ gbéra ńlẹ̀, ká béèrè fún self-independent Yorùbá country tó lè gbé wa délẹ̀ lérí. Èmi lè mọ̀ pé àjọmọdélẹ̀ lérí yẹn ni lágbára Ọlọ́run. Gbéra ńlẹ̀ ọmọ Yorùbá, gbéra ńlẹ̀ ọmọ Odùduwà, gbéra ńlẹ̀ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá. Má jẹ́ kẹ́nì kankan kó fún ẹ ní nǹkan pè ní subjugation, kó gbẹ́sẹ̀ lé lórí, kó máa sọ fún ẹ pé election 2027 òun ni kẹ́tọ́ wà lọ campaign fún. Election ò lè help the situation Nigeria. Ẹ sọ fún President Bola Tinubu pé gbogbo ọmọ Yorùbá a ní àfẹ́ ṣe Nàìjíríà mọ́, kó dissolve Nàìjíríà before 2027 so that kí a lè lọ bẹ̀rẹ̀ ilé ayé tó dáa. Pain tí Nàìjíríà kó wa sí kò ṣe é fẹnu sọ rárá. Enough is enough. Koiki Media, bringing the world closer to your doorsteps.